gba iṣẹ́ tó máa ṣe lóru ẹ̀ nìyí ní dédé aago kan òru. Iṣẹ́ aago kan òru ni à ń pe iṣẹ́ yìí ní Eyonu, Atude àti Asina. Iṣẹ́ kan ni ó dẹ̀ ṣiṣẹ́ mẹ́ta, ó ń ṣe iṣẹ́ ẹgba. Ó ò ní ṣiṣẹ́ yìí kó má sórí ìrìn àjò àlá tó máa rìn, sórí nǹkan tó máa rí mùdògùn àpáàtì àlá ẹ̀. Ó ń jí báyìí, ó ń jí sínú owó náà máa bẹ̀rẹ̀ sí ní pè ẹ́, wàá bẹ̀rẹ̀ sí ní gba ìpè ayọ̀. Try ẹ̀ wò kó padà wá fún mi ní feedback lórí ẹ̀, kó padà wá fún mi ní testimony ẹ̀ lórí ẹ̀, nítorí pé mo ti fi iṣẹ́ ìsílẹ̀ ní àwọn ọdún kan sẹ́yìn rí. Àwọn èèyàn fi calls wọ́n fi bọ̀m̀bà lórí mi tó jẹ́ pé inú mi dẹ̀ ń dùn pẹ̀lú iṣẹ́ yìí. Mo wá fẹ́ kẹ́ lọ tún iṣẹ́ yìí ṣe èké. Kí ló bá mi lọ gẹ̀ẹ́sì ẹ̀kọ́ eléwé ẹyọ kan. Atare pẹ̀lú ìgbálẹ̀. Ìgbálẹ̀ yẹn ó lè ṣe pé ìgbálẹ̀ tó ti ń lò nínú ilé ẹ̀, èyí tó gùn jù nínú ẹ̀, ṣùgbọ́n pé ìgbálẹ̀ kò kí ń gùn dọ́gba. Ẹyọ kan bó bá dé lọ ra tuntun náà, tuntun tó bá rà ó sì lè máa lò ó. Bó jẹ́ èyí tó ń lò ní ilé náà ni tó bá yọ ẹyọ kan yẹn nínú ẹ̀, ó sì lè máa lò èyí tó kù. So tó bá ti gẹ̀ẹ́tì ẹ̀kọ́ yẹn pẹ̀lú ìgbálẹ̀ ẹyọ kan, atare tó bá ti di ní alẹ́ bóyá bíi 10 àbí 11 o'clock, is that 10 or 11 o'clock, bọ́ sí ibi igun kan nínú bedroom ẹ níbi tó fẹ́ sùn, tú ẹ̀kọ́ yìí kalẹ̀. Tó bá ti tú, má yọ kúrò nínú ewé. Mú ìgbálẹ̀ ẹyọ kan tó gùn jù láàrin àwọn ìgbálẹ̀ tó gùn jù lè tó 3, ó lè tó 4, yọ ẹyọ kan nínú ẹ̀. You only need one. Mi sọ fẹ́ pé bunch of broom o, torí ẹ máa bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn question o. You only need one. One broom ẹ yọ 1 pieces, 1 broom. Atare yẹn o need 16. Wóró atare 16. Tó bá ti wá gbé sí edge ibì kan nínú ilé ẹ̀, bí tó máa sùn mọ́jú, mú ẹ̀kọ́ yẹn sílẹ̀ kó o tú. Mú ìgbálẹ̀ yẹn wàá fi kọ́ọ̀tì ẹ̀kọ́ yẹn sí 16. Ẹ mọ̀ pé ẹ̀kọ́ tó fi ń péré ó sì máa ń fẹ̀ díẹ̀. Fi kọ́ọ̀tì ìgbálẹ̀, má lu ọwọ́ ẹ o. You know I'm telling you now. If you later message me that I mistakenly used my hand, kúkú mọ̀ mí. Èmi ò kí ń ráyè àwọn message bẹ́ẹ̀ yẹn, then I will not reply you. I will not reply you. So don't use your hand. Use that broom to cut it. Wàá fi ìgbálẹ̀ yẹn wàá fi gé sí 16 pieces. 16 pieces. Ìgbálẹ̀ yẹn ti gùn already. O lè mú dání níbì kan, kó mú dání níbì kan kó ra fi máa cut ẹ̀ kó pé 16. Tó bá ti pé 16, atare wóró inside atare yẹn inú ẹ̀, wóró tó wà nínú ẹ̀ ló máa kà ní 16. Wàá wá máa fi lórí ẹ̀kọ́ yẹn lẹ́yẹ kọ̀ọ̀kan. Eyonu tó bad àti Asina tó bad òun níṣẹ́ yìí. O ò ní ṣiṣẹ́ yìí kó sọ fún mi pé you still remain the same for where? Asao now. Wóró atare yẹn wàá máa tì bọ̀ láàrin, wàá máa tì bọ̀ orí ẹ̀kọ́ tó ti gé yẹn tó máa fi pé 16 náà, ṣùgbọ́n pé ó ti gẹ́kọ̀ọ́ sí 16. Wóró atare yẹn náà 16 wàá máa tì bọ̀. Kì í ṣe pé dandan kó tì bọ̀ kó wọnú ẹ̀tàn, ṣàfilé lórí kó tẹ̀ ṣe hàn, filé lórí. Wàá wá mú epo tíntínní, wàá máa kan lé lórí báyìí, wàá kan lé orí ẹ̀. Tó bá ti di dédé aago kan ní òru, wàá fi ẹ̀kọ́ yẹn bó ṣe ṣe yẹn, bóyá 11 o'clock ló ṣe, fi sí igun yẹn. Tó bá ti wá fi sí bẹ́ẹ̀ yẹn, ó ti fi epo lé lórí, fílẹ̀ síbẹ̀ yẹn di aago kan òru. Má gbé kúrò ní igun tó ti ṣe yẹn. Tó bá ti di aago kan òru, just go and lay down níwájú ẹ̀kọ́ yẹn. Ká ọwọ́ ẹ̀ báyìí sẹ́yìn. Fold your hand to your back. Fold ẹ̀ sẹ́yìn báyìí. O ti lay down. Wàá máa gbàdúrà. Ẹ̀yin àgbà, ẹ̀yin ayé, ẹ̀yin tẹ́lẹ̀ mo ṣẹ̀ yín, ọmọdé, àgbà, ọkùnrin tí mo ṣẹ̀ tí mi ò mọ̀, kódà mò ń bẹ̀ yín báyìí. Má fi ó dá sí, èmi fi kàrámọ̀ sí ni. Mò ń bẹ̀bẹ̀ báyìí. Ẹ tú mi sílẹ̀. Ẹ dáríjì mi o. Ẹ fi lé mi lọ́wọ́. Kọ́nà mi là. Bàbá jẹ̀kọ́, a máa ń dáríjì ewé ni. Ẹ dáríjì mi. Ọmọdé ni mí. Mi ìmẹ̀kọ́ jẹ. Ó ti rá mi lọ́wọ́. Mo ti wá bẹ̀bẹ̀. Ẹ dáríjì mi. Wò ó bẹ̀bẹ̀. Kí ni? Wọ́n sọ fún ẹ pé kò sáyé. Kí ni? Jọ fún ẹ létí dànù. Bẹ̀bẹ̀. Kó lè rọ́nà lọ. Kó lè rí ọ̀nà lọ bẹ̀bẹ̀. Wàá máa fi ẹnu gbé. Azin. Má lu ọwọ́. Fi ẹnu báyìí máa gbé. Tó máa fi jẹ 16 yẹn tán. Tó bá dẹ̀ ti jẹ tán,
mú ewé yẹn sílẹ̀ ń bẹ̀ má tí kó jẹ́ kí ilẹ̀ mọ́ kó lọ da ewé yẹn dànù àti ewé àti ìgbálẹ̀ tó o fi gbá tó o fi gé ẹ̀kọ yẹn tó bá ti wá ṣe tán bẹ́ẹ̀ fi ewé yẹn lẹ̀ you just go and sleep tílẹ̀ bá ti mọ́ gbé ewé yẹn àti ìgbálẹ̀ yẹn dustbin lọ dànù ó parí bá mi lọ ṣiṣẹ́ yìí kó mú ẹ̀rí ẹ̀ wá fún mi bá mi lọ ṣiṣẹ́ ṣé lóru èní aago kan òru má gbàgbé láti like bá mi share káwọn èèyàn tètè ṣàǹfààní ẹ̀ bá mi fi like ẹ̀ fi appreciate kó dẹ̀ fi comment ẹ̀ gbàdúrà fún mi á dára fún yín thank you God bless you.